ọ̀rẹ́ mélòó lo ní? Wọn ò sọ àwọn tẹ́ ẹ jọ ń kóra yín káàkiri o. Ọ̀rẹ́ mélòó lo ní gan-an tó jẹ́ pé kì í ṣe torí n tó wà lọ́wọ́ rẹ ni wọ́n ṣe ń bá ọ ṣe? Tí è ṣe torí ipò àtàtà tó wà ni wọ́n ṣe ń yàn ọ́ lọ́rẹ̀ẹ́? Ọ̀rẹ́ mélòó lo ní tó jẹ́ pé tó o bá kó wọnú làásìgbò gan, wọn ò ní sùn, wọn ò ní wo títí tí wọ́n fi rí tó yọ kúrò nínú wàhálà ọ̀hún? Ọ̀rẹ́ mélòó lo ní tó jẹ́ pé tó o bá ṣe ohun tí ò dáa, wọ́n sọ ọ́ lójú rẹ, wọn ò ní dẹ́yìn rẹ kí wọ́n máa yọ sùtì ètè? Mélòó nú àwọn ọ̀rẹ́ rẹ gan-an ló fẹ́ gbéga rẹ? Àìmọye blooders tó jẹ́ gbà tó o bá nílò ìrànlọ́wọ́ wọn, òun lẹ̀ jẹ́ wọn ó gbẹ dànù. Àìmọye àgá tí ọba àkì tó jẹ́ pé ọgbọ́n àti fọ̀bẹ gún ọ lẹ́yìn ni ẹ ń wá. Díjú náà kò ṣe bí ẹni kù, kó o wo iye ọ̀rẹ́ tí ó sunkún rẹ. Ìwọ rìnrìn gbẹ̀rẹ́ wò kó o ṣe bí ẹni fẹsẹ̀ kọ́, kó o wo iye ọ̀rẹ́ tí ó kí ọ pẹ̀lẹ́. Nígbà náà ló tó mọ iye ọ̀rẹ́ tó o ní. Ronú sí i dáadáa.